Mo fẹ́ kí n káàbọ̀ sórí ètò wa ní àkókò yìí. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa ní ọkùnrin lóbìnrin ní ibi gbogbo. Mo fẹ́ gbà pé ẹ ti mú Bíbélì yín dání. A kú ọdún yìí bí a ṣe ń wọnú ọdún tuntun lọ. Mo nílò láti fi ohun kan hàn wá láti inú ọ̀rọ̀ Ọlọ́run wa tí yóò ran àtèmi àtẹ̀yin lọ́wọ́ fún ọdún tuntun tí à ń wọ̀ lọ yìí. Ìwé Sámúẹ́lì kìíní orí 17 ni mo fẹ́ fi hàn wá. Ìwé Sámúẹ́lì kìíní orí 17 wọ́n ka ẹsẹ̀ mélòó kan láàrin ẹsẹ̀ 29 verse 31 àti ẹsẹ̀ 40 verse 40. Ibẹ̀ ni wọ́n ti ka oríṣiríṣi ẹsẹ̀ Bíbélì. Wọ́n máa fò wọ́n, tó bá tún yá wọ́n padà bẹ̀ wọ́n wò kí ìwàásù yìí lè yé wa. Tí ẹ bá tẹ́tí sí ìwàásù yìí dáadáa yóò ràn yín lọ́wọ́. Sámúẹ́lì kìíní orí 17 Bíbélì sọ ní ẹsẹ̀ 21 pé wọ́n sì gbọ́ ọ̀rọ̀ tí Dáfídì sọ, wọ́n ti sọ gbogbo wọn ní ojú Sọ́ọ̀lù, òun sì ránṣẹ́ pè é. Kí ló bá ṣe o? Ọba ránṣẹ́ pè é. Bíbélì wá sọ pé Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé kí àyà kí ó má ṣe fò ẹnikẹ́ni nítorí rẹ̀. Ìránṣẹ́ rẹ̀ yóò lọ, yóò sì bá Filistini yìí jà. Sọ́ọ̀lù sì wí fún Dáfídì pé ìwọ kò lè tọ̀ Filistini yìí lọ láti bá a jà, nítorí pé ọ̀dọ́mọdé ni ìwọ, òun sì jẹ́ jagunjagun láti ìgbà èwe rẹ̀ wá. Ẹsẹ̀ 36 ìránṣẹ́ rẹ̀ wá pa àti kìnìún àti àmọ̀tẹ́kùn náà. Aláìkọlà Filistini yìí yóò sì dàbí ọ̀kan nínú wọn, nítorí pé òun ti pe ogun Ọlọ́run alààyè ní ìjà. Ẹsẹ̀ 37 Olúwa tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti lọ́wọ́ àmọ̀tẹ́kùn, òun náà ni yóò gbà mí lọ́wọ́ Filistini yìí. Sọ́ọ̀lù sì wí fún Dáfídì pé lọ, Olúwa yóò sì pẹ̀lú rẹ. Ẹsẹ̀ 29 Dáfídì sì di idà rẹ̀ mú ìhámọ́ra rẹ̀, òun sì gbìyànjú láti lọ, òun kò sáà ìtì dán wò. Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé ẹ mọ̀ gbọ́, èmi kò lè ru ìwọ̀nyí lọ. Ẹ gbọ́ gbólóhùn yẹn o, èmi kò lè ṣe kí ni o, èmi kò lè ru ìwọ̀nyí lọ. Ìwé ní òyìnbó ní I cannot go with this. Nítorí pé èmi kò tíì dán wò. Dáfídì sì tú wọn kúrò ní ara rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa a dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yìí àti fún gbogbo ọkàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yín. Jésù ọmọ Ọlọ́run, ràn mí lọ́wọ́ láti ran àwọn ènìyàn yìí lọ́wọ́. Gba ọ̀rọ̀ yìí sọ lẹ́nu mi. Fún mi ní àlàyé tó ní ìtumọ̀. Fún mi ní àpẹẹrẹ tó ní ìtumọ̀. Fún mi ní ìwàásù yìí wà bí Jésù Olúwa kò bá ṣe wà, tó bá jẹ́ pé òun gangan ló ń wàásù lọ́wọ́. Mo gbàdúrà pé kẹ́yin fúnra yín kẹ́ bá ọkàn wa pàdé, kí ògo yín kí ó sì di mímọ̀. Pé lẹ́yìn ọ̀rọ̀ yìí kí ọkàn wa kó gba ìrànlọ́wọ́ tí a nílò, kí ayé wa kó gba ìrànlọ́wọ́ tí a nílò, kí a sì gbé ìgbésẹ̀ tó yẹ kí a gbé. Ògo ni forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìtàn yìí rọrùn púpọ̀ wípé a mọ ìtàn Dáfídì àti Gòláyátì, bí Ọlọ́run ṣe ràn Dáfídì lọ́wọ́ láti borí ọ̀rọ̀kùnrin yẹn tí a pè ní Filistini tí jẹ́ Gòláyátì. A mọ ìtàn náà pé Gòláyátì ó ti pè Ísírẹ́lì níjà, ó sì ti sọ̀rọ̀ òdì pẹ̀lú sí orúkọ Olúwa. Dáfídì jẹ́ ẹwọn tí kò sí lójú ogun rárá, arán níṣẹ́ ni pé kí ó wá wo àwọn ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n Dáfídì ní ìwà kan, ó ní ìwà ẹni tó bìkítà, kì í ṣe ìwà ẹni tí kò bìkítà. Ọ̀pọ̀lọpọ̀ wa a máa sọ pé nígbà tí ó kàn mí, ìsìlára àwọn ọmọ ogun kò yẹ kí n dá sí. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn nǹkan wọ́lẹ̀ lójú rẹ tó sì lè ṣe nǹkan sí, ó sì ní ṣe nǹkan sí. Ọ̀pọ̀lọpọ̀ alájẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè ṣe ṣùgbọ́n tá à ní dá sí. A ní ìwà àìnáání tàbí àìbìkítà sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè
sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn arákùnrin wa àbí àwọn ẹlòmíràn, sí nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ara tiwa gan. Ìwà ìnáni kò lè ran ohunkóhun lọ́wọ́, kì í sì mú àbáyọrí tó jáde. Tó bá yá ní ìgbà kan lórí ètò yìí nípa orí ọ̀fẹ́ Kristi, wọ́n wàásù nípa kákásá fún ìwà ìnáni tàbí ìwà ìbìkítà. Ṣùgbọ́n lónìí mo fẹ́ sọ fún wa wípé Dáfídì ó dìde sí ìpèníjà náà. Nígbà táwọn èèyàn wá gbọ́ pé Dáfídì ní ọkùnrin mo lè ṣẹ́gun rẹ̀, Ọlọ́run lè lò mí fún kí n ran Ísírẹ́lì lọ́wọ́. Àwọn kan tiẹ̀ sọ pé ìgbéraga rẹ̀ pọ̀. Dáfídì ní kò wá nídìí bí. Wọ́n wá sọ̀rọ̀ yìí, ọba wa ránṣẹ́ sí Dáfídì. Ó wá mú àyè ọba lé, ó wá ṣàlàyé fún un. Ohun tó wá ṣẹlẹ̀ náà ni pé ọba wá pinnu láti gbé ẹ̀wù ogun rẹ̀ àti ìhámọ́ra ogun rẹ̀ wọ Dáfídì. Nígbà tó gbé ẹ̀wù àti ìhámọ́ra ogun rẹ̀ wọ Dáfídì tán, Dáfídì wá sọ pé ní ẹsẹ̀ 39 yẹn pé èmi kò lè rú ìwọ̀nyí lọ sí ìjà tí mo lọ jà yìí o, fún mi láti ṣẹ́gun àwọn nǹkan tẹ́ kó jù mí lára yìí, àwọn nǹkan tí mo gbé wọ̀ yìí, tí mo yẹ̀wò yìí, n lè mú wọn lọ. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ láwọn bá jẹ́ aṣẹ́gun ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ láwọn bá jẹ́ orísun ìbùkún ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ láwọn bá jẹ́ ẹni tí ó lè sèso ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ṣé rí ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wa kò fi ṣẹ́gun ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní ọdún tí à ń lò tí ó ń tán lọ yìí, ó ní pé àwọn tó yẹ ká jálẹ̀ a ò já wọn lẹ̀, àwa kó wọn rárá, à ń kó wọn rìnrìn àjò. Ní kíkó wọn rìnrìn àjò yìí kò ràn wá lọ́wọ́, àwa wà lójú kan nítorí pé wọ́n wúwo jù, wọn ò ṣiṣẹ́. Ẹ kí n sòótọ́ fún wa, nígbà tí Sọ́ọ̀lù mọ̀ pé ìhámọ́ra ogun ó wúlò fógun, kí ló dé tó ń go ògbé wọ̀ kó lọ rè jà? Bàbá wa káṣọ bo ọmọ lọ́rùn, ìpè ya gbọ́ lọ́mọ bàjà. Ṣé ó wúlò fún wọn làwọn ọ̀wọ́? Kò wúlò fún wọn, kò ṣiṣẹ́. Aṣọ ogun wọn ò ṣiṣẹ́, kò lè mú ìṣẹ́gun wá, kò lè mú kí wọ́n sèso, kò lè mú àti borí wá rárá. Tó bá jẹ́ kó lè mú àti borí wá ni àwọn náà bá ti lò ó. Lójú wọn wọ́n ràn lọ́wọ́ ni o, kìí ṣe pé wọ́n ń dẹ́lẹ́kẹ́ o, ṣùgbọ́n ìrànlọ́wọ́ wọn kìí ṣe ìrànlọ́wọ́ tí arákùnrin náà nílò láti ṣẹ́gun náà. Ìwọ pẹ̀lú àwọn kankan wà tó ti kó mọ́ra tí kò lè ṣiṣẹ́ fún ọ, àwọn kankan wà tó ń lò tí kò lè ràn ọ́ lọ́wọ́, àwọn kankan wà tí ó ń bọ́ rìn tí kò lè ṣe kíni o, tí kò lè ṣe ojúṣe tí a pè ọ́ sí. Mo fẹ́ kí ìwọ náà sọ bí Dáfídì bí o ṣe ń wọnú ọdún tuntun lọ pé èmi kò lè kó àwọn wọ̀nyí lọ. Èmi kò lè ṣe kíni o, èmi kò lè kó àwọn wọ̀nyí lọ. Kí ni nǹkan tí Dáfídì kò gbọdọ̀ kó dání lọ sí ojú ogun? Nǹkan àkọ́kọ́ tí kò gbọdọ̀ kó dání ni pé kò gbọdọ̀ kó ẹrù dànù. Ẹrù, fíà. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 21 yẹn lẹ́ẹ̀kan sí. Wọ́n sì gbọ́ ọ̀rọ̀ tí Dáfídì sọ. Wọ́n sì sọ gbogbo wọn ní ojú Sọ́ọ̀lù. Òun sì ránṣẹ́ pé Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé kí àyà yín kó má ṣe kíni o, kó má ṣe fò ẹnikẹ́ni nítorí rẹ̀. Dáfídì ní ẹni tí ó bá ṣẹ́gun Gòláyátì, ẹni tí ó gboríyìn, tí ó débi, tí ó pé ọwọ́ rẹ̀ ó lè tó àwọn àfojúsùn rẹ̀, tó fi jẹ́ pé yóò lè sòso, tó fi jẹ́ pé yóò lè dé ilẹ̀ ìlérí, tó fi jẹ́ pé ayọ̀ rẹ̀ yóò lè kún, tí ó lè gba ilé ọba, tí ó lè jẹ́ akọni. Ohun tí ó gbọ́dọ̀ kọ́kọ́ sá fún ó ní ẹ̀rù. Ẹ̀rù kì í jẹ́ kéèyàn lè gbé ìgbésẹ̀
kankan dípò kó Olúwa máa sáwájú ẹ̀yìn ni ó máa fà sí Olúwa máa sá sẹ́yìn ni tamania ta ló lè ṣe léyìí yóò kàn rọra yóò pẹlẹngọ ni yóò gọ sọ́tún ni òtítọ́ ọbẹ̀ ni pé o lè ṣe òtítọ́ ọbẹ̀ ni pé Ọlọ́run fẹ́ lò ó òtítọ́ ọbẹ̀ ni pé ìṣẹ́gun ò jìnnà òtítọ́ ọbẹ̀ ni pé àti ṣèṣọ́ ò jìnnà ṣùgbọ́n inú ẹrù là ń gbé ṣé o mọ̀ ìdí tó o tún fi gbéyàwó lọ́dún tó kọjá ẹrù iná ni ẹrù ni ìdí òjò gbéyàwó nù láyé tí epo ti di ẹgbẹ̀ta náírà sáàtúmọ̀ye tó ń lọ láyé tí dọ́là ti ga tó yìí kí n wá lọ ṣègbéyàwó àti gbéyàwó ṣòro owó ọbẹ̀ níṣẹ́ ṣòwò ló máa bọ̀ àbọ̀lọ́run máa bọ̀. ìdí tó tún fi sọ fún ìyàwó rẹ pé já lọ fètò sí já lọ fọwọ́ sí ẹ̀ tí ìbí kan o ẹ ti lọ fi nǹkan há. kò sí tá a máa jẹ kí lá máa fọ́ ọmọ jẹ òun lòdì sófin Ọlọ́run nípa ẹ̀rù òjò ni ọ́ bíbélì ní wípé olódodo yóò láyà bíi kìnìún bíbélì sọ pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù Ọlọ́run ni ò fún wa kì í ṣe èèyàn ẹ̀mí tọ́lọ́run fún wa ẹ̀mí tó yè kooro ni. àwọn ẹgbẹ́ rẹ̀ sì ń béèrè nǹkan ńláńlá lọ́wọ́ Ọlọ́run ìwọ ò lè béèrè ẹyọ kan. láìpẹ́ yìí ìyàwó mi wọ́n ní nǹkan kan wà tá à ń lò tó ti gbó pé a gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀. èmi gan oníwàásù fúnra mi mo ń gbé níbo ló ti rówó ó ṣàfẹ́ràn kó máa tán rẹ jẹ òun ti ń gbàdúrà sí ń tòun ṣé ó darapọ̀ mọ́ mi mo bá ló yá jájọ́ máa gbà á ṣe rí ọ̀nà tí Ọlọ́run gbà ṣe ibi tẹ́mi ò fọkàn sí ni o Ọlọ́run sì ṣe ní rọrùn sórí o fẹ́ gba ilé ọba o fẹ́ di aṣẹ́gun o fẹ́ ṣèso o fẹ́ jẹ́ olúborí ó pa ẹrù tì ní o lọ́dún tó ń wọ̀ lọ yìí torí tó o bá ti kó ẹrù dání o ò ní débi tó ń lọ tó o bá ti mú ẹrù dání ní díẹ̀ o ò ní ṣe kí ni o ò ní débẹ̀ ó kàtún léròǹgbà náà ni fúnra rẹ náà ló tún ṣe kí ni o ló kó nǹkan tí ò ní jí o débẹ̀ dání Dáfídì ní èmi kò lè mú ìwọ̀n yìí lọ èmi kò lè rú ìwọ̀n yìí lọ dákun já ẹrù bọ́lẹ̀ tí ọmọ tó dé tó fi wà nú ẹrù dì sí i tó tí ì débi tó ń lọ òun ni pé n tó rù dání òun ni ara rẹ̀ nǹkan kejì tá ò gbọ́dọ̀ mú dání òun ni ẹran ara self kíkà ṣe ẹrù nìkan ṣùgbọ́n self Jésù wípé ní yíyára yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣeun kankan ẹ lọ kàwé Sámúẹ́lì kìíní orí 17 yẹn dáadáa láti bẹ̀rẹ̀ dópin Dáfídì gbogbo gbà ló ń sọ̀rọ̀ ìgboyà ṣùgbọ́n ìgboyà yẹn kìí ṣe nínú ẹran ara rẹ̀ ṣùgbọ́n nínú Ọlọ́run alààyè ni ẹ kí n fẹsẹ̀ Bíbélì kan hàn wá níbẹ̀ ẹsẹ̀ 37 wípé Dáfídì sì wí pé Olúwa tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti lọ́wọ́ àmọ̀tẹ́kùn òun náà ni yóò gbà mí lọ́wọ́ Fílístínì yìí ṣé sọ pé òun lòun ó gbára wọn ṣé sọ pé òun lòun ó ṣẹ́gun rárá
olórin yẹn ní aṣẹ́gun àti àjogún ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi àní ìṣẹ́gun Olúwa jẹ́ tiwa a kì yóò ṣubú kò sóhun tó lè borí agbára rẹ̀ ṣẹ́gun ni wá nípa ẹ̀jẹ̀ Jésù Bàbá fún wa ní ìṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù ẹni tá a pa fẹ́rẹ̀ṣẹ̀ síbẹ̀ ó wà ó ń jọba àwa jù aṣẹ́gun lọ àwa jù aṣẹ́gun lọ ọmọ tó jẹ́ ajá aṣẹ́gun lọ nítorí pé ẹni tó ń gbénu wa ó ju ẹni tó ń gbénu ayé lọ ṣùgbọ́n tó wá jẹ́ pé nípa tara wa ni wọ́n tẹ́ máa bí ọwọ́ wọ́n ò rí pé ó fúyẹ́ bó ṣe wà ó ṣe kí ni ó fúyẹ́ kíkà ṣe pé ó fúyẹ́ nìkan ó ní nǹkan kan ọkàn máa tara rẹ jẹ kan fọwọ́ gbáyà ní ìgbéraga ló wà nínú rẹ bó o bá sì mú gbéraga lọ ẹran ara ló mú lọ yẹn ò lè borí tó o bá mú ìgbéraga lọ ìjákulẹ̀ ló bá pàdé ń bẹ̀ mo máa ń ṣe ó máa ń ṣe àbí inú òfin gbàdúrà ṣọ́ni láti ń ṣe ni òkú ogún ọdún kì í ṣàṣejì sàárè nítorí pé bí màá ṣe ṣeré bí màá ṣe ṣeré màá ṣe báyìí màá ṣe báyìí màá ṣe báyìí ó ń gbéraga ni ohun tó nílò láti sọ ni pé Olúwa yóò ràn mí lọ́wọ́ láti ṣe báyìí ohun tó nílò láti ṣe ni pé kó sọ pé Olúwa ni yóò bá mi ṣe ohun tó nílò láti sọ ni pé Olúwa ni yóò fún mi ní ìṣẹ́gun gbọ́ Dáfídì ó sọ̀rọ̀ nípa ìṣẹ́gun tó ti ní kọjá ṣùgbọ́n ó rántí dáadáa pé ìṣẹ́gun tìjọ́sí tóun fi pa àmọ̀tẹ́kùn àti kìnìún kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa wí jẹ́ kí n sọ fún ọ pé nípa ẹ̀mí Ọlọ́run òun ló fi ní ìṣẹ́gun jẹ́ kí n sọ fún ọ pé kì í ṣe nípa ara rẹ̀ ló fi ní ìṣẹ́gun wọ́n ṣe o fẹ́ ṣẹ́gun ní ọdún táwọn èyí ó pẹ̀rẹ̀ ara tì ní o ó fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa yóò tó bá fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa ó borí nínú ọdún yìí Dáfídì ní èmi kò lè rú wọ̀nyí lọ kò lè rú ẹ̀rù lọ ẹ̀rù kò ní jẹ́ kó lè gbé ìgbésẹ̀ láti tẹ̀síwájú ẹ̀rù kò ní jẹ́ kó lè gbé ìgbésẹ̀ láti borí ẹ̀rù yóò jẹ́ kó máa ní iyèméjì ni olórin yẹn lọ́kàn òun ò sí níbi iyèméjì rárá jẹ́ kí n sọ fún ọ pé ẹran ara pẹ̀lú bẹ́yẹn gbé ìgbésẹ̀ pẹ̀lú ẹran ara nígbà tó yẹ kó yà kò ní yà yóò ti fọkàn sí pé mo mọ tí mò ń ṣe sórí má kára rẹ sẹ́ni tó mọ tó ń ṣe o ní Olúwa tó ràn mí lọ́wọ́ ní ọdún ní òun ló tún lè ràn mí lọ́wọ́ ní ọdún tó ń bọ̀ má ru ẹ̀rù lọ má ru ẹran ara lọ sínú ọdún tuntun tó ń lọ yìí tẹ̀sán kẹta tó gbọ́dọ̀ rú lọ sínú ọdún tuntun tó ń lọ yìí nǹkan kẹta òun ni ẹ̀ṣẹ̀ ìwé Hébérù orí 12 nǹkan méjì ní bẹ́ẹ̀rì kìlọ̀ fún wa pé a kò gbọ́dọ̀ rù dání nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 1 nítorí náà bí a ti fi àwọsánmọ̀ tí ó kún tó yìí báyìí fún àwọn ẹlẹ́rìí yìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tí sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa. ṣé o rí bàbá màmá ṣe ń tẹ́tí ṣé ẹ fẹ́ borí lọ́dún tuntun yìí ẹ fẹ́ borí ẹ fẹ́ débi tẹ́ ń lọ ó dá yín lójú ṣé kí n ràn yín lọ́wọ́ sá fún ẹ̀ṣẹ̀ o oró ikú tó ń pani ni sá fún ẹ̀ṣẹ̀ ó sàfẹ́ṣẹ̀ ni o torí pé Ọlọ́run kò ní darapọ̀ mọ́ ìrìn àjò tó ní ẹ̀ṣẹ̀ nínú
Ọlọ́run kò ní jẹ́rìí agbára rẹ̀ láàrin gbogbo ẹ̀ṣẹ̀. Ẹ kí n rán yín létí pé Ísírẹ́lì wọ́n wà láàrin gbogbo ẹ̀ṣẹ̀. Àwọn ọmọ Élì wọ́n wá gbé àpótí ẹ̀rí lọ sójú ogun. Ṣé rí àwọn tó gbé àpótí ẹ̀rí lọ àpá wọn. Bàbá Élì lé ọrùn wọn ṣẹ́. Ísírẹ́lì wọ́n pàdánù lójú ogun. Ọ̀tá wá gbé àpótí ẹ̀rí lọ sínú ilé Dágónì. Ṣé mọ̀ tó ṣẹlẹ̀? Ẹ̀ṣẹ̀ wà lẹ̀. Ìwọ tó máa ń ná ìyàwó rẹ, àdúrà rẹ ò lè gbà lọ́dún tuntun. Má rù nínà ìyàwó lọ inú ọdún tuntun. Ìwọ yànlè àtọkùnrin àtobìnrin, má rù yíyànlè wọnú ọdún tuntun. Ọ̀mùtí, má rù ọtí mímu wọnú ọdún tuntun. Sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀. Kí ni kó mú dání? Mú orúkọ Olúwa dání. Kí ni kó mú dání? Mú ìgbàgbọ́ dání. Kí ni kó mú dání? Mú ìtọ́ni Ọlọ́run dání. Ṣé o rí tó bá ti mú dání? Kò sí ọdún tó ń bọ̀ ìpèníjà tí ẹ wà bẹ́ẹ̀. Àwọn nǹkan tó le yóò ṣẹlẹ̀. Kò sọ́dún tí nǹkan tó le ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó ṣẹ́gun. Ṣápa ẹrù tì, ṣápa ẹran tì, ṣápa ẹ̀ṣẹ̀ tì, má mú wọn dání, ó sì ṣẹ́gun. Mo bẹ̀ ọ́ ni o, mo bẹ̀ ọ́ gan. Ọdún tuntun yìí, ó yẹ kó o lè ní ìrírí ìṣẹ́gun sí ìṣẹ́gun. Ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé ìyàtọ̀ kan wà láàrin Fílístínì àti Dáfídì. Ẹnìkan kọlà, ẹnìkan ò kọlà. Ẹni tá a kọ nílà ni òun ni Dáfídì. Ó túmọ̀ sí pé ọmọ Ọlọ́run ni. Ṣọmọ Ọlọ́run ni ọ́. Jẹ́ oníjọ́ kan pàtó tó ti gba Jésù lólùgbàlà. Jẹ́ oníjọ́ kan pàtó tó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, tó mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì, tó mọ̀ pé kì í ṣe pé ohun tí kú bá ká mọ́ ọ lọ́wọ́ ni ó mú ọ dọ́run, ṣùgbọ́n ohun tí ọmọ Ọlọ́run ṣe lórí igi àgbélébù nígbà tí a pa tí a sín tó jí dìde. Ṣorí tí o bá lè gba ọmọ Ọlọ́run ní olùgbàlà rẹ lónìí, tó lè pè sínú ọkàn rẹ, tó lè wí ní ìsìn pé Jésù ọmọ Ọlọ́run ṣàánú èmi ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú, sísìn àtàjíǹde rẹ. Bíbélì sọ pé ó di ọmọ Ọlọ́run. Ó sì bọ́ lọ́wọ́ ikú nù. Ìwọ yẹn ni aṣẹ́gun. Ṣé o ti gba Jésù báyìí? Káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Ìwọ yẹn ló lè ṣẹ́gun. Má wá gbàgbé, má mú ẹrù dání. Má mú ẹran ara dání, má mú ẹ̀ṣẹ̀ dání. Tó o bá ti sá fún méjèèjì, ó di aṣẹ́gun. Wo nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tá a fi sórí móhùnmáwòrán yìí. O lè pè wá sórí 07038085652, 07087682122 àti 07055307492. Wà láàyè Kristi. Kó darapọ̀ mẹ́mi àti yín nínú ọdún tuntun yìí. Ó dàbọ̀.